Finally, bàbá Ìjẹ̀ṣà ti padà jáde sọ̀rọ̀ o. Ẹ̀yin èèyàn, gbajúgbajà òṣèré ni tí a mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà tí ilé ẹjọ́ rán lọ sí ẹ̀wọ̀n láìpẹ́ yìí lórí ọ̀rọ̀ ó ṣe à ń bọ́mọdé ṣeré à ò bọ́mọdé ṣeré. Bẹ́ẹ̀ ni bàbá Ìjẹ̀ṣà ti padà jáde sọ̀rọ̀ lórí ohun tó gbé lọ sí ẹ̀wọ̀n. Ṣé bó ṣe sọ náà ló ṣe rí àbí báwo ló ṣe rí? Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ wá lọ gbọ́ wíníwíní ọ̀rọ̀ pàápàá lẹ́nu bàbá Ìjẹ̀ṣà fúnra rẹ̀. Ṣé mọ̀ pé Yorùbá sọ wípé etí tó bá gbọ́ àlọ ó di dandan kó gbọ́ àbọ̀, torí agbẹ́jọ́ ẹnìkan dá wọ́n ní àgbà òṣìkà ni. Ṣé ẹ sì mọ̀ pé ẹni tó bá wà látìmọ́lé kò mọ ẹni tó ń ṣe tòun, ṣùgbọ́n nísìnyí tó ti jáde mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ òkodoro ọ̀rọ̀ lẹ́nu bàbá Ìjẹ̀ṣà fúnra rẹ̀. Ẹ wá lọ gbọ́ ohun tí wọ́n sọ. Like I always tell people, whoever called me or visit me at the prison, we are there together. People don't believe that we have phone in prison, but arranged by government. Okay. There's a phone booth that you can communicate with your family, your lawyers. So we do speak with people, but it has a procedure. Yes. Okay. You met Basoro, and it's not hidden. Whatever you are saying, the correctional officer is there. Yes. So when you visited me, I was so. It's okay, uncle. It's okay. You know why? It's okay. Ó ti pẹ́ tá ti ríra. Àbí mo parọ́ ni. Ó ti pẹ́. But it's okay. You have not even started talking. Please don't be emotional. You don't get it. It's not that. Tá bá sọ pé ẹranko oníwo ló máa kan nípa. Kò ṣe bí ti gbìn. Mo mọ̀ ẹ́ dáadáa. Nígbà tí kò tí ì rí bó ṣe rò ó. Oh, despite the fact pàtí ríra ti pẹ́. Mo wá wò pé when they told me bíbí wọ́n bíbí ọmọ mi nì. Bó ṣe rí mi jọ yẹn kúnlẹ̀ òkè mákè tó dùn mí mákè. Mo ní ara ogun ayé tá à ń sọ nìyẹn. Hello. Ohun tí wọn náà ti ṣe sẹ́yìn ń lò ń gbà. Ó ní mo sọ pé ìwọ ló máa kọ́. No, ẹ̀yin ọmọ mi kan wà, ọmọ wa kan wà tá a mọ̀ yín dáadáa. Bí lè ń jó, bó lè ń jà, amọ̀ntẹ́ lè ṣe. Ó yà mí lẹ́nu pò di sọ̀rọ̀sọ̀rọ̀ torí tó bá wà ní location tí bá ń parọ́ Ọlọ́run fìyà jẹ mí. I'm just telling you this. Mi ò ń parọ́ fún yàn. Ibi tí ó bá sùn síbi tọ́lá, ibẹ̀ máa bá kò mẹ́jọ ẹlẹ́jọ́ rò. In fact, ojú máa ń tì í pé a lọ mix máa ń yàn jẹ́jẹ́ ló máa ń lọ. Ọlọ́run ò ní fi ẹ́ sílẹ̀. Ọlọ́run ò ní padà lẹ́yìn ẹ̀. Ọ̀rẹ́ ò ní dojúrú. Bí tó bá dé kò ní takú. Èmi rèé o, bíbí. Èmi rèé o. Ẹ káàbọ̀ padà. A dúpẹ́. Kò sí ẹ̀dá tí ó wà láyé tí kò ní àsìkò tó máa wà sóbà. Tí ò ní àsìkò tàbí ṣùgbọ́n. Kò sí ṣùgbọ́n tí ò ní àsìkò tàbí àbí ṣùgbọ́n. Ọmọ ọjọ́ tí mo wá sí prison tí mo wá fún kéèsì Ṣẹ́gun Olówó Kiri and all of that. Èèyàn kan ló sọ fún mi pé bàbá Ìjẹ̀ṣà wà bẹ́ẹ̀ tí mi kọ́kọ́ gbọ́ bàbá Ìjẹ̀ṣà ibi báyìí lọ wà. Mo ní mo gbọ́dọ̀ rí yín. Wọ́n ní ẹ̀yẹ sí lára wọn bẹ̀rẹ̀ sí ní wá yín bóyá mi ò mọ̀ bóyá ẹ lọ ṣiṣẹ́ bóyá wà hospital ó dà ìpara nínú ìyá kọ̀kọ̀ bẹ́ẹ̀. Mo ní ibi báyìí lọ wà nǹkan kọ̀ bẹ́ẹ̀ tí mo ṣe rí tí mo yín rí tẹ̀ ṣe ń bọ̀ báyìí. Mo kọ́kọ́ break down. Uncle Lanre mo fẹ́ kúnlẹ̀ mo rántí ẹ̀ fà mí sọ pé má ṣe báyìí ṣùgbọ́n má wọrí mi ní pẹ́ bọ́m̀bẹ̀ ṣé mo kẹ́kọ̀ọ́ tẹ̀ ń sọ ní gbà díẹ̀ mo ní ẹ kí mi ẹ pray fún mi ẹ sọ pé ẹ ń gbọ́rọ̀ yín pé ẹ mọ̀ pé lágbára Ọlọ́run ẹ ní kú síbẹ̀ ẹ ní pẹ́ bọ́m̀bẹ̀ ṣé bóun náà rè ṣé bẹ́yìn rè ń bíbá ilé ni. Àsìkò gbíngbìn wà àsìkò kíká wà àsìkò ẹ̀rín wà àsìkò ẹ̀kún wà
lágbára Ọlọ́run ẹkún tẹ́ ti sùn ẹni sùn mí mọ́ lágbára Ọlọ́run á ràn yín lẹ́kùn oríṣiríṣi nǹkan ló máa ń bẹ̀dà ìgbà míì wà a máa ní òótọ́ ni gbogbo ẹ̀ làmúwá Ọlọ́run tó lọ́lọ́run mọ̀ sí ìmí kò ń ṣọlọ́run ìmí lè jẹ́ àfọwọ́fà ara wa ìmí lè jẹ́ iṣẹ́ ìmí lè jẹ́ pé láti fi wá pamọ́ gangan nínú ewu Ọlọ́run ló mọ ìdí tó máa fi ṣe gbogbo nǹkan tó máa ń ṣe. ọ̀rọ̀ ayé fẹ́lẹ́ ló sọ yẹn. ọgbọ́n ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣe tí gbọ́ mi sọ̀rọ̀ ayé nìbọn ni ẹ fi mí sílẹ̀ ṣe mọ̀ ẹ́ sílẹ̀ mi ò bá yín ṣe kọ́mẹ́dì nígbà. mo mọ torí ayéfẹ́lẹ́ sọ pé ó ní àfi ẹ pamọ́ ni. ṣé ilé ń present. oh sorry mo ti sùn ni ó mọ̀ pé kíní wọ́n náà mọ̀ pé àwọn alápọ̀ sí yín lára mọ̀ pé kíní tí wọ́n á. ẹ wá jẹ́ kí mi sọ̀rọ̀. bíbí mi pẹ̀lú ẹ̀ máa jà nílé ẹ máa jà. bíbí máa já mi lé kan náà mo ti dá. all right ká tó lọ sí ẹ jẹ́ ká ti bi pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ jẹ̀dẹ̀ let's start from where you are from báwo lẹ ṣe dàgbà gangan irú bo lẹ dàgbà sí bí gbogbo wa ṣe wà gbogbo wa lè máa ṣiṣẹ́ kan náà ọ̀ bí wọ́n ṣe tọ́ wa bí gbogbo wa ṣe dàgbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì dàgbà sábúlé ẹlòmíì dàgbà sí ọ̀dọ̀ àtàpátá dìde ẹlòmíì dàgbà lórí ẹrọ̀fọ̀ ẹlòmíì dàgbà sílé ọlá oríṣiríṣi upbringing ni gbogbo wa ní irú upbringing wo lẹ ní àti pé ọmọ olówó ni. ní ṣókí kí n tiẹ̀ tó máa sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ mo ṣe bá fọlọ́run dẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ìrọ̀bálẹ̀ mi nìyí ẹ ṣé ní gbogbo tẹ̀tí dúró tì mí káàkiri àgbáyé Muslim Christian even oníṣẹ̀ṣe ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o thank you mi ò lè dúpẹ́ tán. ẹ jẹ́ ká lọ sí nǹkan tó ṣẹlẹ̀ gangan tí ọ̀rọ̀ ẹ̀wọ̀n fi wáyé kí lẹ lè sọ nípa ẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan nínú orin ẹ sọ pé àkóbá ni àwọn èèyàn ò rí bíi pé àkóbá ni kí ni from your own mouth especially pé this is the first time tẹ máa sọ̀rọ̀ jáde nípa yàtọ̀ sí bóyá nǹkan tẹ sọ ní court nǹkan táwọn èèyàn ti gbọ́ ní tán ni àwọn sọ report kí ló rí lè ṣẹlẹ̀. Ọlọ́run má jẹ́ ká bọ́ lórí burúkú dẹrù pọ̀ even princess fúnra rẹ̀ ó mọ̀ pé gbogbo àwọn tó ń ti bá ṣe ló ń betray ó mọ̀ ó tó bá fẹ́ parọ́ because àwọn tó nífẹ̀ẹ́ mi nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ wọ́n wá jáde pé yá let's go there níbo lè ṣe kékeré níbo lè ti gbé níbo school wo lè lọ bọ́ wọn rìn jìnnà lórí ọ̀rọ̀ tiẹ̀ princess ẹ wo pẹ̀sà yóò dá mi àwa àmọ́jú yín lọ àwa ló tẹ́ pé mi pẹ̀lú Yomi Fabiyi lórí ìgbà tí mo jáde fún bẹ́ẹ̀ so wọn ṣọ́ọ̀kì ò jẹ́ kí n lè kẹ́ anybody Ìjesha àpẹẹrẹ akínyìn tẹ̀múdà ẹ̀wọ̀n ọ̀rọ̀ obìnrin ó ní ṣé princess àmọ́ dáadáa jọ lọ sí school láti bẹ̀rẹ̀ lópin àwa àmọ́jú yín lọ ẹ̀yin lẹ́mọ̀ tẹ́ wà lọ́bẹ̀ even for 2 days ta ló lóòótọ́ yà sáwọn ladies náà ní hotel they came from abroad princess mọ̀ fúnra rẹ̀ pé mò ń promote mi ò fẹ́ rí mi toast ẹ̀ rí mi hug ẹ̀ rí mi kiss ẹ̀ rí hello ó sunkún wá bá mi orí program ni mo wà LTV8 you know Wàásù Ẹ̀fẹ̀ people call after program you know the normal thing tó dẹ̀ ń sunkún ẹkún egbére tó ń sun yìí náà ló sun jọ I can't do without you your program my family love your program who are you I'm princess dada mi ní sọ tí o sọ. That is how we started torí mi kì í gba obìnrin mo wá introduce ẹ sí partner mi tó jẹ́ màmá àgbàlagbà lọ bá mami nọ́mbà wọn lélẹ̀. bí ọdún ò lẹ́ ń sọ yìí. ó mà ti fẹ́ tó bí ká sọ pé bí 9 years ago so ó mú tọ̀ nítorí tó fẹ́ jẹ ni bíbí mi ò ní bá anybody jẹ́ torí mo ti sọ mo ti gbé case file mi fọ́lọ́run lọ́tí mo fẹ́ wọ prison I said it mo lọ́lọ́run adájọ́ ayé ti dá bọ́yìn àti ṣe ṣùgbọ́n ẹ̀yin ládájọ́ àgbà tó bá jẹ́ pé lóòótọ́ ni mo fi káàkì kọ́kọ́rọ́ mọ́tò tí mo fi disflower ọmọ ọdún 7 ẹ má jẹ́ ń tẹ̀wọ̀n yìí dé ẹ jẹ́ ń kú sọ̀hún mo ń tòbá tó bá jẹ́ pé irọ́ ni ẹ jẹ́ kí tèmi yìí ojú tàná lọ. ṣé allegation tó wà against yín lẹ sọ yìí. Yeah.
okay no èmi ò ó pé èmi ni mi follow story yẹn tó èmi ò okay máa sọ lọ náà. Hello. mo ṣe bóyá ọ̀rọ̀ fídíò tó circulate. ibẹ̀ náà ni mo ń lọ yìí I'm just pinpoint nǹkan tó ṣẹlẹ̀ tó fi bring tó bá jọ̀rọ̀ fídíò ló fẹ́ sọ ohun tó jẹ́ kí Yomi Fabiyi máa jà kìtìkìtì nìyẹn Yomi Fabiyi gbìyànjú kọ́lọ́run bá mi tọ́jú ẹ̀ kó tọ́jú àwọn ọmọ ẹ̀ Abẹ́òkúta ni mo wà lọ́dọ̀ Latin tí mo ń ṣiṣẹ́ ọ̀rọ̀ Jack la fẹ́ mo ní ra mọ́tò kan gbà yẹn mo ń wá Jack suddenly I saw exactly like my car just coming to cut it short mo discover pé ẹni ẹ wá kí mi ta lélẹ̀ olóhùn ni driver Yomi wò ademit yín ẹ béèrè mi yín ọ̀gá wa ní ṣé wọ́n béèrè mi wọ́n wí ọ̀dẹ́ ọ̀dá àṣà sọ̀rọ̀ wá ní oṣù ẹ̀dá tó ń rí mi ẹnìkan wà ní Ẹ̀gbá yìí tó fẹ́ mi tì yín mo wá ní mi ò lè lọ ó ní kí ló dé ìkan nínú àwọn ọmọ wa princess ó fẹ́ ya skit it's not ordinary skit ó fẹ́ support a proposal fún Lagos state government ó wá lóun ò lówó pé kámẹ́rà mi lòun fẹ́ lò àtẹ̀mí tí n bá lọ ká ló fún mi lówó mo lè disappoint but a wò pé àgbà tó ń sọ pé kò sówó wá ní ní mo láti mo ṣe lọ ni at least endorsement 5 ni mo ní tí mo sọ fún princess pé I won't be able jọ ó ní nǹkan tó ṣe tí mo fi lè dànù náà mo ń promote ẹ̀ ní tó bá ní kí n má sọ̀rọ̀ yá. ṣé gbogbo time tán wá sọ́dọ̀ yín yẹn àwọn wọ́n wá bí ọmọọṣẹ́ ni. ọmọọṣẹ́ kọ́ okay mi ní parọ́ ó ní òun fẹ́ ó láwọn èèyàn lòun fẹ́rẹ́ mọ́ ó láwọn èèyàn ó ṣàlàyé tá a bá lè rewind tá a sọ fún MTN gbogbo nǹkan yìí tí n bá parọ́ wọ́n máa rí i so ó sọ gbogbo problem ẹ̀ mọ̀ èmi ò fẹ́ bà obìnrin jẹ́ obìnrin ló bí mi gbogbo òṣèṣe ṣe pàpàpàpà yẹn èmi ti fìdájọ́ fún wọn Ọlọ́run ṣùgbọ́n mò ń dúpẹ́ I'm only promoting her so kò mọ̀ pé màmá tí mo introduce òun sí kò mọ̀ pé mother-in-law mi ni. Okay. Are you with me? Yes, sir. ohun tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ohun táwọn èèyàn ń treat ọ̀tọ̀. Okay. I am not a pedophile I am not a rapist and I will never be. ohun tó ṣẹlẹ̀ ní bíbí ó pè mí mo travel mo dé wá ní ṣé mi ò gbọ́ pé òun ní problem pẹ̀lú marriage mi mi gbọ́ kankan tó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ayé òun bàjẹ́ òun máa para òun ni òun máa ṣe èwo ní pípara ẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ṣàṣàlàyé òun ní miscarriage ọmọ bàjẹ́ mọ́ òun nínú wọ́n lòun lè bímọ mọ́ tòun ní sáwọn yẹn lọ́lọ́run ni gẹ́gẹ́ bí ẹni tí mò ń promote mo lẹ́lẹ́rìí lọ́wọ́ eléyìí bó ṣe ń sọ̀rọ̀ yìí ó ti wà frustrated mo wá ní òkè má jókòó ńlẹ̀ so ibi tó ń gbé òjìnà sí studio mi ní Sábó ní Yaba Little Road ni mo wà both studio and everything bẹ́ẹ̀ ni mo wà so mo wá ní kó jẹ́ ká pàdé lózone máa ń gbé lọ sózone láti lè jẹ́ kí gbogbo ohun tó ń rò yẹn kò náwó náírà fún mi rí o tó bá jẹ́rọ manager Ozone ń gbó wa báyìí sídórí popcorn I use my card there is big supermarket ní under Ozone you know manager yẹn ń gbọ́ mi báyìí nítorí a ní relationship dé pé tí n bá ra nǹkan máa gbé wá bá mi ní hostel bẹ́ẹ̀ ni mo wà ní lag mo tata àti ni mo reading back lóko ìṣẹ̀lẹ̀ so ẹni yẹn gbogbo wọn náà ń gbọ́ báyìí ẹ jẹ́ kó máa text kó máa send message tí n bá parọ́ ọ̀dọ̀ òun ló mú mi mọ manager Ozone cinema so bí tí mo ń lọ ni pé treatment tí mo fún láàrin ọ̀sẹ̀ méjì ó kò jẹ kò ju 1 year lọ lèmi náà ní issue pẹ̀lú marriage mi àdéhùn one location èmi pẹ̀lú ẹ̀ mo rò pé wọ́n á discover because ní ẹ̀ shake ó shake mi gan marriage tí ò ní wàhálà ṣe marriage tán ó ló fẹ́ lọ ṣe master UK mo dẹ̀ ra ticket mo ṣe visa everything ó dẹ̀ lọ ó dẹ̀ dọ́hùn a ṣe set up plan work ní ó ti níbi tó lọ. Yeah. ṣe ló mọ pẹ̀lú wọn. ó bá ní twins but ó yọ dànù. ó yọ àbò bàjẹ́. ẹ̀rọ màmá tó bí kò support ẹ̀ dé ní. màmá yẹn jẹ́ teacher lẹ́kọ̀ọ́ yìí but wọ́n ti retire. dè ní màmá yẹn ò support màmá told me pé àwọn ò lè parọ́ fún mi àwọn náà bímọ táwọn àwọn kan dédé láwọn bá nínú ẹ̀jẹ̀ àwọn dẹ̀ rush hospital even hospital yẹn mo lọ ṣiṣẹ́ ń bẹ̀ ni ẹni kan má jẹ́ kí n wọlé ládẹ́ni pé kí ni mo ṣe ẹni yẹn ti kú sí wọ́n á ní ṣe bí wọ́n lọ ní kíyàwó ẹni wọ́n lọ sẹ́yìn oṣù 5 àti nǹkankan
ìbejì ó ní ìbejì lèmi náà bọ́ tó jẹ́ kí n sẹ́yìn yẹn fún ni pé ìkan ti bàjẹ́ mi dẹ̀mọ́ kọ́ńtínà tí kejì wà ibi tó rí mi ti lọlẹ̀ orí mi ti dàrú kí mo ṣe fọ́mọ yìí gbogbo ìfẹ́ ni mo fi hàn ẹ́ mi ì nóbìnrin rí in fact àwọn accord olúwa ẹ fèrò mi dá mi lẹ́jọ́ ọlọ́run ọba tó pọ̀ nípa àti agbára èrò mi ẹ fi dá mi lẹ́jọ́ ní wákàtí bíbí ìyẹn lọ bẹ́ẹ̀ so treatment tí mo fún yẹn a wà ní location ó ní nǹkan tí princess ṣe tá a fi lé kúrò wọ́n mi ní sọ. lé wọn kúrò ní location ẹjọ́ a lé kúrò nínú kákọ̀sì yẹn. okay. If you know, o ti bá màmá ṣiṣẹ́ rí FM Destiny. Mama. That is my mother-in-law. Tó o mọ̀ lẹ́ni. Mama. Yeah. Àwa ò ń gbé relationship wá sí location. Mama yẹn she's just like my mother. But the problem yẹn ṣẹlẹ̀ pé ká má fi máa ronú wọn ní mò ń ṣe bákan ó ti fẹ́ bọ́ sí okay jẹ́ ká máa yaṣẹ́. Ó ní tí pírẹ̀sì ta fi lé kò sọ yẹn. Àti gbogbo àwọn oníṣòkútù tó ń sọ mo fà yín lọ́lọ́run lọ́wọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ náà lórí mo fà yín lọ́lọ́run lọ́wọ́ nítorí pé orí nẹ́ẹ̀tì ti di platform ìṣù akọ́ndédé rẹ̀ ni tó ṣẹ̀ akọ̀ máa bíbí ọ̀rọ̀pọ̀ mi ò mọ kankan nípa tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n tí mo máa sọ tó bí mí yẹn mo sì ní mi ní sọ torí à ń prepare movie ni mo fẹ́ káwọn èèyàn wò kí wọ́n lè rí details ǹjọ́ sọ fún gbogbo ayé pé òun arrange introduction fún mi tí mo turn ẹ̀ down kò sọ fún wọn náà. You understand? O lè hàn. Kò ní ọ̀họ́ rárá. Good ibi tí wàhálà ti dé nìyẹn. Ọmọ tajọ lọ ń jọ yẹn gẹ́gẹ́ bí ọmọ tó tẹ̀lé mi wáyé òun ló wá ṣe witness ní court. Ọ̀rọ̀ pọ̀ bíbè òun ní kí n táṣìírí princess. No kò. Irọ́ ọmọ reason má sọ bẹ́ẹ̀. Sori jẹ́ kó máa ṣe tó ń ṣe yẹn kò normal someone told me nígbà tí mo mọ̀ pé princess okay jẹ́ n fún ẹ ní nǹkan kan wọ́n pe comedian kan ní àgọ́dá ẹ̀ òun ló mú mi lọ bá tó wá tún ní rọ́ọ̀nì yẹn ní ẹ sọ fún àgọ́dá please I want you to text a message ja irọ́ mi I'm lying now please call BB and tell the whole world that I'm lying. Ó ní ara àwọn jimmy náà ni ó ní ó ti bá mi secure ọ̀ṣẹ́ kan lọ́dọ̀ àkúdà ẹ̀ wọ́n fẹ́ máa lò mí kíní kan àkúdà àkúrò lé níbi apàdé ní Maryland nìkan bíi 7:30 làbádé bẹ̀ bàtàdé lé yẹn takanlẹ̀kùn ta wọlé àrí pé àwọn táwa rí gan wọ́n yìí sùn sùtù wà lára wọn. àwọn bá jáde àkúdà ẹ̀ bá jáde ló wá ní àkúdà ẹ̀ this baba Ijesha ìyẹn ní princess this one you are introducing baba Ijesha to us are we safe? No, I don't understand. Baba Ijesha is our boss now. He's a comedian. Because he doesn't speak English, that does not mean that he's our boss. We know him very well. But when you use money, Baba Ijesha, be yet you don't enter one chance because we know princess. So wait till happen when they introduce you. I say that guy is a prophet. Ibẹ̀ ni bá ti ronú pé àṣé wọ́n tọ́ ni wọ́n ti ṣe show lánàá àwọn ń lọ lọ́jọ́ kejì wọ́n ń bá dá ìwò wọn kì í bá dá nǹkan pọ̀. Ó wá ká ní that very moment pé àràpọ̀ àwọn people ti ṣe show ìtàn but when you see suit Tofi sùn sórí bed ó mọ̀ pé wọ́n ti ṣe show mọ́jú àárọ̀ nìyẹn so àwọn yẹn ò fẹ́ wá àwọn fẹ́ pè ifá tó fi mí lẹ́bẹ̀ẹ́ ni. Ẹ kí ni intention títí wọn wọ́n fẹ́ mú yín wá sí show yàbọ̀ fẹ́ wá introduce yín sáwọn. Irọ́ bíbí mi ni mo dẹ̀ kọ́ gbogbo yín lọ́rọ̀ sísọ o ti wá fẹ́ mọ́jú mi lọ o bó ṣe ń gún mi lábẹ́rẹ́ yìí ó ń dùn mí lẹ́gbẹ̀ẹ́. Rárá sá. Mi fẹ́ sọ̀rọ̀. Mi ò ní pé kẹ́tù àṣírí wọn. Bọ́ kí n kò sọ tó fẹ́ gbọ́. Ọ̀rọ̀ tẹ́ bá sọ ẹ là kò yé wa. Ẹ là lọ̀rọ̀ bíbí. Tá a bá là. Kò yéèyàn. Ẹ ká ṣe báyìí. Jẹ́ kí n act ẹ̀. Ọlá wọ́n ti change orúkọ mi sọ́lá ńgbà yẹn nígbà tí wọ́n ti ní fílì àmì Ijesha. Ọlá kí ló ṣe é náà? Bó ṣe náà àtìlẹ́ẹ̀kan yẹn ní location yẹn ni àwọn èèyàn sọ pé ó sọ Ijesha dáadáa ló dé is there any problem ní kan mú ní kò sí problem ní ta ni Bùnmi ní Bùnmi this Bùnmi ṣo fẹ́ gbọ́ mo ti wà lẹ́yìn ilẹ̀kùn láti bí 20 minutes mo bọ́ ọgbọ̀n kan I was talking to my ex then mo ń bẹ̀ ń gbà yẹn pé kí ló dé kí ni mo ṣe má jẹ́ kí n má rí àṣẹ ó ti wà lẹ́yìn ilẹ̀kùn tó ń gbọ́ mo wá force láti sọ fún ló wá ní kí ló ń ṣe kò wá béèrè ọkùnrin máa wọ́n ń ta kó wá béèrè lọ́wọ́ àwọn ọkùnrin kan
ó ṣàrí pé mò ń ké ó wá ní ṣé mi kì í na obìnrin mo nínú ṣé kì í ṣe pé mò ń ṣe kí mo nínú lókè ó la máa yanjú ẹ̀ ó ní kí n fún ní nọ́mbà mo ní kò sí Nàìjíríà UK lọ́wọ́ lòun lọ UK next week bá fún ní nọ́mbà that was my great mistake. mo rò pé ó lọ wà lójú ọ̀nà pé ẹ wà òun ò lọ́kọ wèrè lẹ́yìn fọkùnrin sakọ ó sì padà nìyẹn ọ̀rọ̀ tó bí ni mo fẹ́ dẹ́ lóhùn Yes, sir. mo ṣe bẹ̀rẹ̀ strategy script ẹnìkan lè pè mí pé Baba Ijesha, are you Baba Ijesha? Yes. Okay. We have a job for you in Lekki. Yes, about 25 cents. So how much will you call it? Give me 5 million naira. No, we'll give you 4 million naira. Okay, which date? What from any date? Bagam. Wọ́n lè pè mí pé ẹ ti ẹ̀bẹ̀rẹ̀ pípọ̀ láti rí nọ́mbà yín. I thought, ẹ wo princess yẹn èèyàn ní o. Tó bá jẹ́ pé àwọn ni ẹni táwọn máa fẹ́ nìyẹn. Obìnrin tó fẹ́ oríire fún yàn, obìnrin tó ṣe gbá, obìnrin tó ṣe ó jà fún yín lórí irọ́ yìí gan kìíní kan gbàgàn ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta jẹ́ kó lọ wo nu múvì bíbí àwọn àṣírí wà o. Títù kankan. Títù kankan ìjọba wọ́n tan ìjọba ni ìjọba Èkó ò ṣe nǹkan tí ò dáa o gbogbo alájọ ṣòfin o tí n bá fọwọ́ kàn ẹ́ sìn tó bá láìkí ẹ̀ tó bá lọ report ó lè gbé mi lọ sí court kí n lọ sẹ́wọ̀n náà harassment ni àfi tá a bá fi gbòó létò gbogbo wa lájọ ṣòfin àṣemọ wa bújọba pé wọ́n ṣe dá ìjọba ṣe nǹkan tó yẹ kó ṣe bíbí àwọn tó rán ni wọ́n ṣe kílẹ̀bẹ́ kí ìjọba ṣe ọ̀rọ̀ ṣẹlẹ̀ wọ́n rí báyìí wọ́n ní ẹ ṣe báyìí kọ́ báyìí láwọn rí àwọn tí wọ́n kéèsì mi arímájèlé wà náà ní kọ́ ni bíbí ìkọsàn gbọ̀n májèlé ò sàn òwe la máa pa torí tọ́lọ́run bá sowó fún mi tọ́lọ́run dágbà mi padà tí mo padà sórí bí mo ṣe ń tèmi náà ṣe ń ràn àwọn èèyàn lọ́wọ́ ó mọ̀ mí náà mo fẹ́ ṣe múvì yẹn kó lè wà ní àkàbà àwọn èèyàn kó lè rí i pé ohun tó gbé lágbájá ṣubú ká fi kọ́gbọ́n kí tàmẹ̀tún máa sọ pé ṣé kò ríran ní ajá mi tó relé ẹkùn ẹ kì í kú àbọ̀ má ṣe gbọ́ kọrẹ lẹ́yìn o má ṣe fi núwénú kó má jẹ́wọ́ ọmọ aráyé lé wọn burú jẹjọ lọ ṣọ́ra fún wọn kó má tẹ ẹ gòkè o. bíbí nǹkan ṣe mí ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú Ọlọ́run téèyàn bá ń ṣe aburú táyé bá ń ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ máa ṣépè fún téèyàn bá wá ń ṣe dáadáa táwọn kan bá ń ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ máa ṣàdúrà fún. So kí ni accusation tó wà before you that tí wọ́n fi imprison yẹn. Ìgbà tá a lọ sí appeal wọ́n yọ rape wọ́n ní mi ò rape wọ́n ní mi ò ṣàyẹ̀wò kí làwọn allegations tó wà against you. wọ́n ní pé harassment nítorí mo fọwọ́ kọ ọmọ yẹn ṣùgbọ́n wọ́n gbàgbé pé ó ní kí n wá act ni. àwọn ọlọ́pàá béèrè lọ́wọ́ mi pé why all this camera yẹn kò síbi tó lè jókòó sínú mọ́tò mi lẹ́yìn iwájú gbogbo camera she asked me to bring ó ní Lagos State tí fóun ní series ó ní ìgbà tó wọ́n sọ pé Ransinoa ni òun fẹ́ ní wá nínú everybody knows Ransinoa as a lover boy pé tó máa ti rí pé someone that can transform ó làwọn ṣe wá dárúkọ mi. wọ́n sọ fún yín nǹkan tí princess sọ fún yín ni pé kẹ́ wá sílé òun kẹ́ wá act movie. ká nípa ẹ lè help mi pẹ̀lú agbára tẹ ní ẹ̀yàn ọmọ mi ẹ bá mi wá ẹni tó lè bá wa print out voice wa lórí phone. ní ẹ kọ́kọ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ fáwọn àká tó lọ. mo wà lẹ́gbàá ó wá pè mí mo fẹ́ lọ change aṣọ ni àwọn ọmọ mi tẹ̀lé mi wá ní n bá rí message hello are you in town I have a job for you tàlélẹ́ ìwọ̀n nítorí mi wọ́n princess mo ṣe ń wò lọ́wọ́ ní kọ́ọ̀lù ẹ̀ wọlé òun ti ń pè mí náà ṣé mi rí message òun lórí TikTok lórí Facebook lórí Instagram mo ní ta ló ń sọ̀rọ̀ ó ní princess kí ló ṣẹlẹ̀ kí n jọ kí n sá ó dẹ̀bẹ̀ sí ń sunkún pé Lagos State pé ṣé mo ṣàrùn tí ń gbà yẹn tó ń tẹ̀lé màmá wa oore ló pé and it's true tó bá wọn ṣe campaign pé wọ́n ti fóun ní series lórí child abuse pé kí n jọ pé kámẹ́rà mi lòun fẹ́ lò dẹ èmi lòun fẹ́ lò mi ò lè ráyè ìdí ni pé bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ princess endorsement 5 ló wà lọ́wọ́ mi mo ń má ti kúrò bí mo ń lọ sí VI you know how we do it like àwọn oníkó lè pẹ́ kíní kan gbogbo tó ṣẹlẹ̀ kí n má bínú kíní kan
lókè so mo ṣe before that time ẹ ti ní issue gbogbo àwọn nǹkan tó ṣe. ní bá sọ̀rọ̀ mọ́mú tá ti lé àti lé ń gbà yẹn ó sì máa gbé màmá wá síbí màmá gan sọ fún mi ní day one mo sọ pé ọ̀rọ̀ àgbà bí òṣèlú àwọn ní ọmọbìnrin tó ní kó pè mí ẹjọ́ ẹ ti pọ̀ jù bó ti ń rojọ́ pé àwọn bó ti ń rú àwọn èèyàn báyìí kò mọ̀ pé màmá yẹn ex in-law mi nígbà yẹn òun lọ bèrè mi lọ́wọ́ ẹ̀ pé mọ́mí ṣé YB and Ijesha báwo ni Ijesha ṣe rí màmá yẹn wà ní mo dáadáa ni kò sí nǹkan kan pé kìíní kan ó sọ fún màmá yẹn pé ó ní problem òun dẹ̀ fẹ́ ẹ̀pẹ̀ pé òun lọ bá spiritual mother òun ó ní kó wá ṣe the difference òun ti 40,000 lẹ́ẹ̀mbẹ̀ màmá yẹn wá pè mí pé kí ló fà wá àti princess pọ̀ tẹ́ ń ṣe mo ní kankan ní kí n ṣọ́ra o pé tí àwọn mi bá gbọ́ ọ̀rọ̀ yóò ní níyànjú o pé lóun lọ fún àwọn èèyàn lówó pé ṣé mo dẹ̀ ti lọ mo ní mọ́mí mo pe ẹni yẹn lóòótọ́ bọ̀ wúmà yẹn pòwe kọ fún mi ní mo rí pé ẹ̀yin náà ń pẹ̀ bá jẹ̀sà ẹ lọ jókòó ara yín jẹ́ ẹ̀yin ọkùnrin kí n tó pa fóònù wúmà yẹn sọ fẹ́ntọ́ àmì pé èyí tá a ṣe fún àmọ́ kò sórí kankan tó ṣe fún wa lórí ẹ̀. tí princess bá ní mo kò mọ̀ wípé gbogbo àwọn tó ń kó jọ tí wọ́n ń kọ̀ǹkan lórí net náà wá sí prison wá bẹ̀bẹ̀ ẹ tún bá mi sọ fún correctional officer ní Kirikiri pé mo parọ́. I know they know you very well. Chief warder pé bàbá Ìjẹ̀ṣà máa parọ́ kan pé àwọn èèyàn wá bẹ́ẹ̀ pé àwọn ọmọ mi rí mi rape àwọn o wọ́n promise àwọn pé wọ́n máa fáwọn ní 250,000 wọ́n dẹ̀ máa fà wọ́n sí movie pé àwọn rò pé bóyá bí eré làwọn ṣe ń kọ àwọn ò rí mi rí o kí ló wá dé tẹ́ fi wá bẹ̀bẹ̀ wọ́n ní èpè ti pọ̀ jù pé àwọn èèyàn kan ń gbá wọn ṣépè lórí online tó bá ti dé mo mọ̀ pé ó máa ń visit prison ó kàn kí n fẹ́ káwọn èèyàn mọ̀ ni tó bá ti dé sọ pé chief warder tó wà ń bẹ̀ yìí náà ni ayé ti lọ tán ń dárúkọ ẹ̀ pé bàbá Ìjẹ̀ṣà máa parọ́ kan àmúyẹ àwọn èèyàn ló wá bẹ̀bẹ̀ ní mi ṣe sọ̀rọ̀ bíbí àwọn tó hàn mọ́ wọ́n ti tẹ̀lé báwọn pé ṣé bẹ́ẹ̀ ni tó sojú ẹ̀ nígbà tó fẹ́ ṣe tó sọ̀rọ̀ fún mi ṣe bó wá ṣe interview ó wá sí court ọmọ yẹn sọ fún nígbà táwọn dáwọ́ ní ọ̀gá ẹ̀ṣẹ̀ mi ò mú kí ni mo ṣe ẹ̀ẹ́dẹ̀fẹ́ wá ṣe introduction pẹ̀lú princess ẹ̀rẹ̀ lẹ́yìn mọ̀bí tẹ̀ ń lọ sàmáníkẹ́ má ṣe mo ní introduction báwo ẹ̀gbọ́n kan tí màmá yẹn sọ ni màmá tó bí mo ṣe ń bọ́lẹ̀ nínú mọ́tò tí n bá parọ́ mọ́ Ọlọ́run ẹ fìyà jẹ mí bàbá Ìjẹ̀ṣà sọ kì í sarúgbó àwọn ti jiyàn what is your real name mo ní àmọ́ láàrin iwájú mo sọ bẹ́ẹ̀ you are my namesake mo máa ń wò náà tí n bá ń wò lórí tv pé ọlárin iwájú lèmi náà ń jẹ that's why they call me Mama Larry màmá yẹn dẹ̀ yọ ID card ó dẹ̀ fún mi kíní kan lẹ́mẹ̀ntì àbí ó ní princess ti ròyìn ẹ pọkùnrin dáadáa ni ẹ tọ́jú ẹ o dóò ó stubborn bọ́ tó lò lè handle òun ní ọkùnrin dáadáa ni ẹ mo ní mọ́mì ọ̀rẹ́ mi ni princess ọ̀tẹ́ ẹ̀ ni kò lọ fẹ́ ìyàwó tiẹ̀ ti lọ ti wọgbó lọ kò lè wá mọ́ ọkọ tiẹ̀ náà ti wọgbó lọ kò lè wá mọ́ story pọ̀ gbogbo àwọn tó ń sọ̀sọ̀kúsọ yìí tó ń dájọ́ yìí ẹ fi wọ́n lẹ̀ mo fi wọ́n lọ́lọ́run lọ́wọ́ ni mo fi sọ pé mo gbé fáìlì mi fọ́lọ́run Ọlọ́run dẹ̀ ti ń dà mi lè sọ jù yẹn lọ I'm sorry. kẹ tó fi lọ́lọ́run lọ́wọ́ èyí tẹ́ fẹ́ fi lé mi lọ́wọ́ nígbà tí wọ́n pè yín ọ̀rọ̀ yẹn àti. mo mọ̀ bí tó mo mọ̀. ẹni pé wọ́n pè yín kẹ́ wá ṣe fíìmù ni. bẹ́ẹ̀ jẹ́ kí n smoke mi ìrún gbàgbé wọ́n ló cut mi so mi ìmọ̀lé tó ń gbé mo ṣàdékò kákọ̀ ti short mo wá ń pè ká ní mi ò fún àwọn boys lówó ní Adékúnlé àti gun bridge yẹn n bá escape wàhálà yẹn mo ti pè mo lọ dúró ní Unilag tí máa tún parọ́ HOD wa ń gbọ́ nígbà tí mo pè tí mi rí pé mo mọ ibi tí mò ń lọ ó wá tó nǹkan bíi 3 mo dẹ̀ wà nú àwẹ̀ mo wá ní wo jẹ́ kí n máa lọ bí mo ṣe dé Adékúnlé mi fẹ́ bàbá yẹn dúró ní bàbá Ìjẹ̀ṣà kìíní kan padà yọ 20k wọ́n tóbi 5 bá fún wọn bí mo ṣe fẹ́ gun bẹ̀yẹn báyìí mo kàn rí kọlẹ̀ ni mo ti wà níbi tí mi sì lè padà slow yẹn àwọn bọ́ọ̀sì yẹn sáré wá àbá kí ló ń ṣẹlẹ̀ náà ẹni tí mo fẹ́ lọ bá ló ń pè mí ìdàdí padà àbá ẹ máa wọ ẹ tó fà àárín tiwa mo ṣe ní kí n wọnú ilé epo yẹn àti bí mo ṣe ń lọ yẹn àti inú prison ni mo ń lọ hello nítorí mi rẹ o wọ́n á pè ń bo ni mò ń bọ̀ wọ́n á ní tí bá ti débi báyìí pé ọmọ wa mú mi kódà mo ra èso dání tí n fẹ́ fi owó tí mo fi break dẹ̀ pé eré tèmi ń bá lọ ni pé àwọn olóyìnbó ló pè mí pé mo ti pẹ́ òun ò dẹ̀ sọ fún wọn pé òun ló ń jẹ́ pẹ́ because mo ti wà around mo ti pé mo ṣe débẹ̀ tí mo bá wọn I'm sorry o ẹ má bínú o mo bèrò ń bẹ̀ mi ìmọ̀ pé tọ́ọ̀gì làwọn yẹn fáwọn mo fún wọn ní èso tó wà lọ́wọ́ mi wọ́n kàn gbà wọn ló bá ní
jẹ́ kí n lọ múra nsàlẹ̀ ó ní omi ìmúra bàbá Ìjẹ̀ṣà o nínú pé something bí tó ń mú mi lọ ok kámẹ́rà líle ó ní kò sí náà torí kò sí generator ẹ̀ kò sí náà níbi tó ń gbé ó ní kò sí epo kí lára fẹ́ ṣe báyìí ó wá ní èmi dẹ̀ ti pẹ́ mo ṣe ń kọjú mo ṣàrí pé ó ń na ọmọ yẹn bá ṣe dé ọmọ ojú ọmọ yẹn kò rò ojú ọmọ níta ní fẹ́ bá ṣe lọ́mọ ní ti ẹ̀dá ọmọ yẹn mọ̀mọ́ torí mo mọ ọmọ yẹn ó wá ní sọ mo wá ní ok jẹ́ ká lọ tí nǹkan ṣe kàn fẹ́ ṣe wá ní àná tó máa wọ̀ náà ní kò lápá báyìí lọ́mọ yẹn o mo ní ok kí ló fẹ́ ká ṣe script dá ó ní ṣé mi mọ̀ ń pa rape ni pé mo fẹ́ rape èèyàn pé ọkùnrin yẹn mọ̀ tí n bá parọ́ mọ ọ̀run kẹfìyà jẹ mí mo ní rape àsọkò wá sí script ó ní kákan ṣe pé rape àwọn ìyàwó àwọlé àwọn akáwà mọ́bẹ̀ mo wá lókè ó wá ní kí n ya aṣọ ẹ̀yẹn kí n ya sí kámẹ́rà mo ní tó bá lọ lóde lẹ́yìn sórí YouTube wọ́n máa block ẹni ó ní rárá ó ní nǹkan fẹ́ fi support proposal fún Lagos State kó nǹkan fi gbowó jáde. pilot ojú kòkòrò owó náà mẹ́mi náà lọ because I calculate owó ń lọ bí má sunkún driver owó ṣe bí iṣẹ́ mi ni mo à ń rí bí 300,000 naira per day for kámẹ́rà mẹ́ta mo ní gbogbo kámẹ́rà you know now gbogbo ẹ̀ ló bá gbogbo ìṣẹ̀lẹ̀ yìí lọ so gbogbo tí mo rò nìyẹn pé ok series torí àwa náà ń ya ìwé ìwò yìí tí Lagos State support wa so ohun tí mo ṣe nìyẹn nígbà tó sọ nǹkan yẹn fún mi tán mo wá rí pé ọmọ yẹn ò fẹ́ ṣe ọmọ yẹn ò ń sọmọdé wò pé wetin this brother do now nígbà tó mo wá ní sọ̀rọ̀ director yẹn ọ̀n ṣe bẹ́ẹ̀ yẹn bá ti sọ̀rọ̀ èmi máa train ẹ̀ máa ṣe rehearsal pẹ̀lú ẹ̀ wọ́n ní ẹ̀ ká ṣe rehearsal òun ti kọ́ láti jẹta kíníkan so máa ní táwọn fẹ́ requirement tá máa ṣe wọ́n máa ń pe kíníkan ní kí la máa ń pe náà pre kíníkan shoot tá à ní jẹ́ kó mọ̀ tàbá kan sáré ya kíní yẹn mọ́ ní tàbá ti ń ṣe rehearsal yẹn tó ti ń sọ nǹkan tó ń sọ ẹ record I get the best bá gbogbo ọ̀rọ̀ tí mo bọ́ ọmọ yẹn sọ náà mute audio ẹ̀ ni mo ní hello how old are you ó ní I'm an adult so you don't have boyfriend you don't know like when someone want to rape ebi tẹ̀ tó ń bá sọ̀rọ̀ kó lè ginger ọmọ yẹn ní I will do it kíní kan. nígbà tó ń wọlé gan tó ń nà mí mo ní láti máa sọ fún àwọn ọmọ tí ò wọlé lè àfi gbàá lórí mi mo nọlẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo tí mò ń sọ èmi ò mọ̀ pé setup ni ìkan nínú àwọn lọ́ọ̀yà mi kan ṣe nǹkan tó dùn mí fẹ́ dárúkọ ẹ̀ after tí mo gba bẹ́ẹ̀ ìkan nínú àwọn tọ́ọ̀gì yẹn ó pè mí títí mi gbẹ́ wá send message audio wọ́n ní bàbá yín mò ń pè yín o mo wà níbi tó ti nà yín mi kò mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà ni o ẹ gbọ́ setup ni kò ń ṣe pé rape ẹ mọ̀ wèrè yẹn ní NGO kan tó fẹ́ gbé sókè wọ́n dẹ̀ fún packaging kò ń fọwọ́ bá àgọ́ tí n bá parọ́ Ọlọ́run ẹ fìyà jẹ mí. Play voice note yẹn fún court tàbí nǹkan kan. Immediately to send mo wá pè ṣe àpò náà wà náà tó náà mi mo wá ní kémi ò mọ báwo ni kíní kan wá ní mo wá ní tó máa ṣe kí ló fẹ́ kí n ṣe ó ní máa fún òní nǹkan òun máa sọ many things fún mi o dùn máa yàn ṣe èèyàn gidi kan o in fact òun wò mí láwọn táwọn wá náà mi òun mọ̀ pé mi ni tó sọ fáwọn ọ̀tọ̀ wọn lókè òun ní bọ̀dá mi á pè yín pastor which is my lawyer sọ ló wá lóun gbọ́ bá send ọdún yẹn sí lọ́yà wọ́n máa ṣe agreement lọ́yà ọmọ lórí audio lọ́yà sọ audio òun làbá lò ní court. nínú fídíò yẹn ẹ ń bẹ̀ wọ́n. bẹ́ẹ̀ náà ni mo lọ bọ̀bọ́ yẹn ní ó ní èmi ni mo òótọ́ ni mo fẹsẹ̀ ó ní princess ń fóònù ó láwọn kan tó ń kọ ní nǹkan tó máa ṣe bọ̀bọ́ yẹn wá ní ọ̀la ẹ máa gíwù mọ́ tó wá ti di ẹ̀kọ́ bẹ́ godmother tó bá sọ anything ẹ sọ pé ti gbọ́ ẹ mọ̀ pé obìnrin ẹ̀kan sọ pé ti gbọ́ kẹ́kọ̀ọ́ kó n bí sóye yín sìn sóye yín ẹ máa gíwù ẹ̀kan sọ máa bẹ̀ pé kó má bínú àṣẹ set up ni so bó ṣe wọ́n padà jáde yẹn mo kàn ní òdà ìjọ má bínú gbogbo tí n bá ṣe dáríjì mi gbogbo ìwọ ọkàn mi ni pé màá jáde ní ibẹ̀ yẹn I will call police àṣẹ set up ṣe wọ́n pé o mọ̀ pé set up ni o kàn ní pé kí yẹn kàn wáyé pé àbí mo ṣe fọwọ́ kan ọmọ yẹn mo ń rà bí kí ló ń ṣẹlẹ̀ kíní kan so mo ṣe ń sọ̀rọ̀ yẹn bí fóònù bíi méjì mẹ́ta náà ní tó fi ń record ọlọ́pàá tó wá gan bó ṣe kọlẹ̀ gbùrùbá oníkógbó àwọn bọ́ọ̀sì yẹn wọnú yóò tilẹ̀kùn mọ́ wọn sínú bí kan ọlọ́pàá yẹn ṣe wọlé wọn yẹn you rape àbí prison ẹ̀ máa kú sí ìkíní kan gbágbágbá ọ̀dẹ̀ bí wọ́n mi sọ́wọ́ nígbà tá a jáde síta kó lè mọ̀ báyìí ya fíìmù ní tí n bá parọ́ Ọlọ́run rẹ̀ àwọn yẹn ní bàbá Ìjẹ̀ṣà ẹ máa ti go ló tún wá dé yín lọ́wọ́ sẹ́ kí ni táìtù fíìmù yà ọ́dọ̀ la máa rà á kí ló ṣẹlẹ̀ mọ̀ pé àwo ti lọ wọ́n so act ẹ̀ tó perfect èmi rape
ọmọ ìlú òkè ni mí gbogbo nǹkan yẹn àwa ò mọ̀ ìdí ni pé ṣùgbọ́n mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí tí n bá ti kú nǹkan bíbí wọ́n ló sọ̀rọ̀ yẹn ní prison mo sọ̀rọ̀ ayé fẹ́rẹ́ lẹ́kọ̀ọ́ I'm not joking that is what he told me where is Murphy Afolabi ọwọ́ ẹ̀dá báyìí ó ń dáa so tó bá fẹ́ pẹ́ láyé ojú ẹ̀ máa rí bi àwọn tó ń sọ yamayama lórí net kátígórì bíi 4 la wà láyé àwọn abá nǹkan jẹ́ àwọn atún nǹkan ṣe àwọn agbọ̀rọ̀dùn àwọn asọ̀rọ̀ ẹni dìbà míì kojúmọ́ tó mọ́ bá ṣe dá kọ́ máa sọ̀rọ̀ ẹ kúrò láyé lóòótọ́ gbogbo nǹkan ti dá láìgbọ̀dọ̀ sọ nǹkan tó kù ó set mi síwájú kò ń sẹ́yìn mi fẹ́ fẹ́nu àṣẹ sọ̀rọ̀ Ọlọ́run ni mo gbójúlé ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú Ọlọ́run máa rá láàánú sí mi. God. Kí ni ìdí tẹ́ rò pé ó ṣe ṣe àdúrú nǹkan yìí fún yín? Ìbéèrè tó béèrè yìí máa dùn mú mi ní sọ̀rọ̀ ṣùgbọ́n tí n bá ṣe móvì tó bá ní kọlùnkọ mo máa gbowó lọ́wọ́ ẹ̀ torí iṣẹ́ ta fẹ́ yà níyà lè ṣàlàyé fáwọn èèyàn jẹ́ ká fi sínú móvì yẹn. Ìbéèrè tó béèrè yẹn dáa èmi náà ń bí pé ẹ̀yìn yẹn ẹ̀ tí ẹ̀ béèrè pé kí ni ìdí tó fi set me up. àpẹ nìkan ní Atlanta Bethel Foundation have you heard? Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. Ẹ̀rín ò lè pojó ariwo ò lè pọjọ́ ìbí tá a bí mi wáyé náà ni mò ń lò yìí bíbí mo ti wáyé rí o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o lè má mọ̀ o lè rú ẹ lójú torí pé ò bá mi wáyé so mo ti experience many things in life kí ọ̀rọ̀ tó dayọ̀ ojú ti rí mo ti jìyà kọjá káyọ̀ mi má dalẹ̀ wèrè ò mà ṣe bá rìn bọ́rọ̀ kan là ń sọ lẹ́ẹ̀kan ó ní ẹ̀gbọ́n ẹni tó bá ti mọ ibi tó ń lọ ní ẹ̀yìn tèmi mo tún kí yín lẹ́ẹ̀kan sí o ọmọ tó dùn mí nínú ni bá mi káwọn olólùfẹ́ mi bíbí bá mi káwọn fans mi bá mi káwọn supporters mi nígbà tí mo dé tí mo rí message Ọlọ́run wà lẹ́yìn mi ṣé gbogbo 2-3 ọ̀dọ́ sọ yín ẹ fílẹ̀ fọlọ́run ìdájọ́ ń bọ̀ lórí ẹnì kọ̀ọ̀kan gbogbo ẹni tó ń tún nǹkan ṣe ó ní ìdájọ́ gbogbo ẹni tó ń ba nǹkan jẹ́ ó ní ìdájọ́. tó bá wà lórí chair tó bá sùn ó ní mò ń sọ fáwọn ọmọ ẹ níta I can't respect you for that ó ti sùn lórí chair tó lóòótẹ́ rárá tó sùn mi máa wá ṣí ẹ láṣọ màá ní kí ló ṣẹlẹ̀ àgbọ̀dọ̀ kí n wà báyìí bọ̀ lẹ́ni ilé ọlá ló wà torí kò pay bills ẹ̀ ó ní mò ń sọ fún wọn níta àbátí mo sọ fún wọn ní ẹ má rò pé bíbí ó kàn déédéé jí ó bá rẹ̀ báyìí o a mọ ìbẹ̀rẹ̀ a mọ bó ṣe wọnú iṣẹ́ yìí a dẹ̀ mọ ohun tójú ẹ̀ rí mo ní wàhálà àná òun ló dayọ̀ lẹ́nu òun dẹ̀ ní ṣubú. àmín bí mo yín sọ lọ sómi ní pé set up ni pé set up kọ ẹ̀yin sọ pé set up òun sọ nǹkan míì nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó kò ń ṣèyàn tí ò dáa sí mi ò mọ̀ nírú èèyàn bẹ́ẹ̀ yẹn but ẹ̀yin méjèèjì ni ẹ understand especially evidence tí wọ́n present before the court of law òun ni court máa fi judge òun dẹni mo dẹ sọ pé nǹkan táwọn tó wà online náà táwọn náà ń ro nìyẹn nobody thought èmi ń gbọ́ nísìn for the first time pé movie ni because I saw the video and but ìgbà tẹ́ ẹ̀ sọ̀rọ̀ prison mo send owó sí yín mo wá rí mo mọ̀ yín rí mi ò lè ní mi ò mọ̀ yín mọ́ nítorí pé ẹ wà nínú ìṣòro irú ìṣòro kí ìṣòro tó bá jẹ́ ṣùtì so I would do my bit regardless of what has happened. I will not ask the court or the law not to take its course and thank God the law has taken its course. Ègbé ti règbé àdúrà tèmi ni fún yín pé kọ́lọ́run jọ kó dá yín padà ju bẹ́ẹ̀ ṣe wà tẹ́lẹ̀ lọ kí bíbélì sọ wípé ìgbà tí Olúwa dá ìkólọ sí òní padà àwa dàbí àwọn tó ń làlà kí ọ̀rọ̀ yín dàbí àlà kó dá ìkólọ yín padà kọ́lọ́run dùn yín nínú kó jọ gbogbo ibi tí ẹ ti sẹ́kún kó jẹ́ kẹ́ rẹ́rìn ayọ̀ bọ́ ńbẹ̀. On this show it's not to judge anybody. It's not because I wasn't there. Ẹ ti sọ pàtì tí ẹ ti sọ àwọn náà ti sọ pàtì tí wọn and ìjọba ti rò pókè eléyìí náà present síwájú wa eléyìí làwọn àfidájọ́ kí ni wọ́n fi èwo nínú gbogbo ẹ̀ ni wọ́n fi sentence at the end of the day. òun náà ni molestation harassment pé mo fọwọ́ kan ọmọ yẹn òun ni mo ti sọ pé
ìjọba ò jẹ̀bi. Wọ́n jẹ̀bi o. Ṣẹ́rí àwọn present evidence tá a bá ń purọ́ ṣẹ́rí tí wọ́n fẹ́ sàsọdùn káyé lè fẹ́ràn àwọn òbí tó bí mi Ọlọ́run fọ̀run kẹ́ wọn tí máa ń bọ̀ lásìkò tí ń bá jà tọ́mọ ní kílódé lórí gbogbo mo máa rojọ́ nǹkan tó ṣẹlẹ̀ máa rò mọ́ èmi ni mo jẹ̀bi. Òbí mi máa ń sọ fún mi kò sí ṣẹ́rí kò jẹ́wọ́ ohun tó bá ṣe kì í ṣe fẹ́yàn fọlọ́run. Tó bá lè arrange debate mi àti ẹ̀ka tó jókòó báyìí. Ó dáa George béèrè pé kí ni fídíò tẹ́ mú wáyé ò ní ọ́díò. Bọ́ ṣe bí CCTV ni CCTV lè má ní ọ́díò bó ṣe gbogbo ẹ̀ ló má ní ọ́díò. Ibẹ̀ náà là ń lọ kò ń ṣe CCTV okay. Fóònù ni so wọ́n wá wo gbogbo nǹkan wọ́n ní kí ló dé tó fi rí bẹ́ẹ̀ wọ́n ní kó lọ gbé specialist wa gbà tí yẹn wá dé wọ́n wá play kìíní yẹn wọ́n wá ní wait ó ti ní nǹkan tó ń fẹ́ kìíní yẹn wọ́n wá ní my lord ẹ jẹ́ kí àwọn journalist tó jókòó ikọ́ bá wa Google application yìí in short so wọ́n wá rí i pé èmi ní application for Android adájọ́ ló ń understand ní fídíò yìí ẹni tó edit iṣẹ́ yìí fẹ́ ṣe ìka ẹyọ kan ó fi 200 ṣera ẹ̀ tó bá fẹ́ lo application yìí ní short á bí ẹ pé advert or no advert but torí pé ò lórí ìwà ní no advert tó máa rò ní pé kó má disturb ẹ by the time tó bá parí editing to save ẹ to send ẹ the logo will be there wọ́n yẹ wá ní ohun tó fi edit ni pé voice tẹ́ gbọ́ yìí wọ́n mute ẹ ni abákẹ́sà tó sáré wọlé kò sáré wọlé àwọn náà fast ẹ bẹ́ẹ̀ nítorí nígbà nísìnyí yẹn èmi ò mọ̀ mo sọ pé ta ló wà ń bí ẹbọ́ ta ọkùnrin bọ̀ a fẹ́ ṣí window ká lè ní light because kò síná so ilẹ̀kùn kan wà báyìí mo wọnú bẹ̀ yẹn mo lọ ṣí pé ẹ ṣí window yìí so a ní light fún nǹkan tá a fẹ́ yà. so ẹ ń yaṣẹ́ láì níná. kò sí fóònù yà á ní ó ní kí n má kó ó ti ṣé wọn pé mi mọ̀ pé ó ní à lè lo iná pé generator yẹn ò lè kó sèmi nìkan mo wà ń bẹ̀ even ọmọ kan tó fọ́ ni mo pe cameraman dání ó bá di tó pè mí mo sáré lọ síta hello junior bolúwa mo wá ní mo fẹ́ bẹ̀rẹ̀ pé kí ni address bẹ̀rẹ̀ mo wá ní ibi ìwàyà kí ni kí wá ní ṣé kò sọ̀dọ̀ princess mo ní ẹ ó ní mi ò wá o kí ló dé mi wá kí ló ṣẹlẹ̀ tẹ̀wá ìṣẹ́ kò ní fún yín lówó máa sọ fún yín ó máa sunkún egbére kan ni o ṣé wọ́n sọ fún yín pé máṣẹ̀ wà lọ́wọ́ mi over 8 months mọ́mí ló bá mi bẹ̀bẹ̀ màmá yẹn ló bí cameraman yẹn mọ̀dá yín lọ mi ọkùnrin wọn nìyẹn pé 4 months ní kíní ẹ̀ ló lọ́wọ́ òun tó ń fún ọ ẹ̀sẹ̀ bẹ̀rù ni irọ́ ni wọ́n máa pa o tó bá ti parí sí wọn máa bẹ̀ sí sunkún bàbá yẹn wà láyé mo sọ pé àwọn nǹkan kan wà mi fẹ́ sọ èmi ò fẹ́ lo emotion and sunkún and ṣe kẹrin ló wà wò kó kéku ṣùgbọ́n mọ̀ fúnra ara ẹ̀ mo sọ pé àgòdà ẹ̀ kó jẹ́ lẹ́rìí pé ṣé lóòótọ́ kò ṣe sẹ́yìn nìkan àmọ́ ìyẹn máa ló fẹ́ jẹ ṣá ẹ̀wọ̀n máa dúpẹ́ mọ́ princess lọ nígbà yẹn she wanted to have me ó wà wò pé kí lòun lè ṣe ó wá ń ti irọ́ yẹn sí mi nǹkan pọ̀ nítorí pé ó fẹ́ gbàwé ń sìn ní UK ó fẹ́ lọ jẹ́ adúró ó dẹ̀ mọ̀ pé tóun máa ń lo pákéjì yẹn tóyìnbó bá ń gbọ́ wọn á lè yín lóyìnbó tá lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ so èmi ò ní bà á jẹ́ débi tí ò bá ṣe mi ì ní fi kún kankan ẹ jẹ́ kóun máa fi kún bó ṣe ń fún pákéjì sí yẹn kò mọ̀ pọ́pọ̀lọpọ̀ yẹn ló ti wá bẹ̀bẹ̀ ní prison ó dà mo tún fi ìjọba ṣẹlẹ̀ rí tó tán kọ́rẹ́sánná ọ́fíìsà mo tún fi ṣẹlẹ̀ rí chief wọ́dà ó ní bàbá àjẹsẹ̀ yẹn kọ́ lọ lọ́rùn ẹ má bínú sódì bí tó wá bá yẹn ibẹ̀ yẹn gangan làwọn àjọ náà. ṣé pẹ̀lú àwọn yẹn ìjọba ò lè pè wọ́n lẹ́jọ́ padà ni àbí àwọn yẹn ò ní testify àbí. ọ̀dà ẹ má wọrí ó ti yé mi ẹ jẹ́ ká mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká sọ prison experience. ṣé bí experience tá a máa ń wò nínú movie bẹ́ẹ̀ ni prison ṣe rí ni àbí kí ni àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ tó yẹ káwọn èèyàn kọ́ kí ni àwọn nǹkan tẹ́ lè sọ pé tó bá débí báyìí orí àpè ó má wu ìwà tó máa gbé ẹ débí báyìí fún especially àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká sọ nípa prison experience. ẹgbẹ́lẹ́. yọ kí ni nǹkan tó sọ. mo ní pé ká sọ̀rọ̀ nípa prison experience. Kí ni àwọn nǹkan tó wà nínú prison tó yàtọ̀ sáwọn nǹkan tá à ń wò nínú movie yìí? Kí ni àwọn nǹkan tẹ́ lè sọ pé tẹ́ máa fi sọ fún àwọn ọ̀dọ́ pé tó bá débí báyìí orí àpè má wùwà tó máa gbé ẹ débí báyìí kí ní ọ̀dọ̀ títí kí ló fi ń jẹ́ prison gangan tí ò yẹ kọ́mọlúàbí lọ.
bíbí wọn náà débi omi bọ́ lójú ẹ̀ pòròpòròpòròpòròpòrò prison are your mate gbogbo àwọn tó máa ń sọ pé kò ju prison lọ ṣebí kò ju ibi tó máa ti gbàdúrà gbààwẹ̀ tá dàbí pé kò sọ lọ́hùn nǹkan ṣe mí bíbí nǹkan ṣe mí òun ló fi jẹ́ pé tẹ bá rí ìjọba tó ń pariwo pé má ṣe báyìí má ṣe báyìí ó ní tán ń rò pé tọwọ́ bá bà ẹ́ wàá pe lọ́ọ̀yà kò ní dáhùn tó bá rí máìndì èèyàn kò ń ṣe prison ló lọ there is a place tí ó dàbí láti tó máa kàn fi ẹsẹ̀ gbogbo tẹ́yìn wá yẹn London níbẹ̀ ẹ̀wọ̀n wà nínú. ṣé yẹn ni remand. irọ́ ibi tó wà yẹn ni wọ́n kàn fi ẹni yẹn sí yàrá kan pé kóòtù ní kọ́ rìmáìndì ẹ̀ kó lọ ẹ̀wọ̀n géètì sì tó bíi 4-5 gbogbo ibi tẹ́yìn wà yẹn ó dàbí ẹ̀wọ̀n náà your mate hello gbogbo ibi tẹ́yìn wà yẹn ń ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n wà nínú àwọn correctional officers tó jẹ́ tó ń mójú táwọn ẹlẹ́wọ̀n gangan wọn gbọ́ nǹkan kan ìjọba ń gbìyànjú lórí prison òun ni mo ṣe rí i pé ẹni tí ò kàwé rárá ordinary conductor tó jẹ́ pé jàgídíjàdọ̀ ló ń ṣe ó padà wọ prison ó kàwé ó padà wá di teacher ẹlòmíì padà wá dọ̀gáṣẹ́ furniture ó padà wá di welder. ó ní oríṣiríṣi even nurse doctor. oh God ká ní mo lágbára láti sọ fún ìjọba màá ní kó jọ nínú ọlọ́run kó increase owó àwọn correctional officer sí owó gidi torí they are not just an ordinary person wọ́n reform àwọn èèyàn nurse ni wọ́n mọ́dà wọ́n pè é akọni ìyá Farida ọlọ́run ní jẹ́ kí tí ọmọ Farida yẹn di it's like kí ẹ máa pe ìyá Farida ẹ fún wa ló jẹ ìyá Farida àbí abújẹgbè kò sí rọ́lẹ́wọ̀n tó bá ṣe ó máa sòótọ́ ó máa sòótọ́ because kò tó lè gbàdúrà kó tó gbà àfi kò sòótọ́ máa kàn wà lẹ́wọ̀n ọmọ ṣáìdì Ọ̀yọ́ state ni Ọ̀ṣun state wọ́n pè ní Adédoyin ọjọ́ tó gbé bàbá yẹn dé ó dà pé gbé wá láti ìlú Iléṣà so bó ṣe dé àwa náà lọ ní visiting bó ṣe dé báyìí akọ̀rí tó sọ pé bí wọ́n ti ń pààyàn tó wọ́n according to wọn ní kọ́ lọ́pàá bàbá yẹn dẹ̀ ṣàrẹ̀ sí owó àgbàlagbà ó dẹ̀ dìrín yẹn mú báyìí ó ní wọ́n lọ́rùn tí bá mọ̀ nípa ikú tó pa Timothy tí bá mọ̀ kankan nípa ẹ̀ tí mo bá ṣoògùn owó gbogbo ọmọ méjèèjì tí mo bí kí wọ́n rún mọ́ mi lójú look at that mi ìmọ̀ àbáyọ rí o létà mi ṣàgbọ́ pé ọmọ ìlú wa ní ẹ̀wọ̀n gbogbo àwọn ọmọ ibè tẹ́ ń ṣe páńlé ẹ jáwọ́ hot protest ẹ̀mí àbdáyọ̀bẹ tẹ́ bá bọ́ sọ́wọ́ mo mọ tójú mi rí o ò lè ronú fúnra ẹ̀ o ò lè jẹun fúnra ẹ̀ o ò lè sùn fúnra ẹ̀ o ò lè jí fúnra ẹ̀ ọmọ tí ò jọ ọmọ kékeré ọmọ tó lè bí lọ ló máa control ẹ̀ ẹ lè máa sọ̀rọ̀ lọ́wọ́ ní àsìkò ẹkún wà ní prison àsìkò ẹ̀rín wà àsìkò ijó wà gbogbo ẹ̀ ló wà ń bẹ wọ́n sọ pé wọ́n á ní táyọ̀ kúlà wọn ò lè sọ lẹ́ẹ̀mejì kúlà kó lọ wọnú sẹ́ẹ̀lì ẹni ó lè jago 2 ọ̀sán oorun òkun ẹ̀ ń gbọ́dọ̀ sùn ó dẹ̀ ní ẹ̀wọ̀n náà your mate ayé mi níbẹ̀ níbi tó ti ń control minister àti tó máa sọ pé minister àwọn àbí ẹnìkan sọ̀rọ̀ Bobrisky kìíní kan Bobrisky tó bú sẹ́kún jọ́ kejì pa tó ń yí ńlẹ̀ tó ló sọ ẹ lọ gbé síta ìtabo náà gbé sí wọ́n á gbé síta wọ́n á gbé mi sínú ilé. The second day tó dé bú sẹ́kún gbàgàrà tó ń yí pé ẹ̀yẹ́ ti bọ̀ ẹ́ jẹ́ ó gbàgbé risk bob ló fi ayé su lẹ́sẹ̀kẹsẹ̀ mo sọ pé Bobrisky tí wọ́n sọ owó jákujàku tó ń sọ nípa ẹ̀yẹ tó bá yọ wọn pé ó ń ṣe bí cartoon kankan kiri ọmọ yẹn wà reliable. ó padà sí ó di Idris mbẹ. kò lè wo èèyàn báyìí tó bá gbóúnjẹ wá fún un ó máa pín oúnjẹ yẹn bí mo ṣe ń ṣe gangan ló mo ní ibi Ọlọ́run mú wa wá láti wá mọ̀ pé tó bá mu gàrí ńlé ẹ àwọn kan wà níta tó ń jìyà ó ní mo fi sọ ara mi di ambassador àwọn ẹlẹ́wọ̀n. ẹ̀yin ambassador ẹlẹ́wọ̀n. bẹ́ẹ̀ ni kí ló fẹ́ ṣe mo fẹ́. kí ni ní English náà prisoners ambassador. mo fẹ́ máa visit gbogbo prison bẹ́ẹ̀ ṣe ń ṣe àwọn kan wà tó ń ṣe
75%. Bíbí ìwọ náà gbọ́ nǹkan táwọn èèyàn orí bọ́ ṣe ń dì ẹ́ mú bẹ̀ yẹn tí mo wà ń bẹ̀ àwọn ẹni tó jókòó tó ń sọ pé àǹtí bíbí wọ́n rò pé wọ́n ládájọ́ wọ́n rò pé wọ́n ní lọ́ọ̀yà ẹlòmíì ìjọba ò mọ ohun tó gbé dẹ́wọ̀n. Ìgbà tí mo débẹ̀ ní gbogbo ohun tó ń sọ lórí náà tí mi ò ká kún mọ́ tí mo rí pé torí àwọn criminal mọ̀ra wọn débi tell you àwọn la lọ rọ́ọ̀bù kìíní náà àyìn kan sọ mi ọjọ́ kan abẹ́ lọ gba 7 million kan àwa ń bọ̀ àwa wà ní white àwa nínú golf bá a ṣe lọ ní odò bàbá rí Fúnkẹ́ Akíndélé nínú gbé tó wá sí báyìí sọ pé I love your dress lọ́yẹ̀ wéré ó ní ẹrú dẹ̀wọ̀n lọ ó ní kò mọ àwọn tó ń kí ó ní Fúnkẹ́ Akíndélé ọmọ wọn wọ jàlámíà white ó ní wá sọ pé ọmọ asọ́kọ̀ ọ̀hún admire ìwúra wọn ó ní wá pé ó ní àwọn àrògbé ó mọ àwọn tó ń kí ó ní operation ẹ̀dẹ̀ kúta sí they will tell you the truth. ìkan wá bá mi lọ́jọ́ mo rí I was there. èmi bẹ́ẹ̀ mi ṣe wà èmi tí mo pé bíbá ilé mi máa kó sí tèmi ń lọ èmi àwa ṣe kinní kan òun ṣe báyìí wọ́n ṣe báyìí ó ní bọ èèyàn ọmọ kan bẹ́ẹ̀ ọmọ kan bẹ́ẹ̀. pẹ̀lú bí mo ṣe wà nínú ìnira tó èèyàn mẹ́ta ni ó jáde through mi. aláwọ̀ lọ́ọ̀yà kan tó jó lóòótọ́ lọ́ọ̀yà Abíọ́dún Màmá Gani Fáwẹ́hìnmí wọ́n wà ń bẹ̀ tó yẹ pé àwọn yẹn wọ́n kàn ṣe free kìíní ni pé ta ni ó dẹ̀ gbé ẹni kíní ẹni kejì àwọn kan tó ń ṣe àwọn kan lọ́wọ́ báyìí ni mo sọ pé kí gbogbo ayé ẹ rán mi níṣẹ́ o tó bá rí nǹkan jẹ àwọn èèyàn mọ̀ tún mọ̀ freedom o when you drink garri with groundnut tí wọ́n ṣe pé wọ́n sọ fẹ́ pé lọ́wọ́ bẹ̀ yẹn ọjọ́ mi wọ́n lè má ṣe wá fún dídí oṣù kan kí ló fẹ́ ṣe protocol ni ó ṣe gbà nìyẹn in fact ẹ̀wọ̀n mi ìmọ̀ bò mí o ìjọba ń gbìyànjú tó bá lè ṣe bó ṣe ń ṣe lẹ́wọ̀n yẹn fún àwọn ọlọ́pàá Nàìjíríà tí ìjọba kàn lè raise wọn kọ́ reform wọn máa handle security Nàìjíríà torí àwọn correctional officers yẹn ẹjọ́ ìjọba mú fàsìkò yìí bẹ́ẹ̀ yín kó ṣe pé torí pé mo lọ sẹ́wọ̀n àwọn correctional officers wọn fojú mi rí o ṣùgbọ́n ẹ bá mi increase owó wọn ẹ jẹ́ kí wọ́n ní life ẹ ń try ṣùgbọ́n ẹ jọ̀ọ́ tó ṣe tó ń ṣe pọ̀ wòlíì ni wọ́n láti reform ẹni tó gbà pé criminal lòun ó wá dẹni tó ń teach èèyàn tó dẹni tó ń jó irin tó dẹni tó ń ṣe artwork tó dẹni tó friends kìíní ló wà bẹ carpenters tailors wọ́n ní welder wọ́n ní oríṣiríṣi wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ yẹn. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Yomi Fábíyì o Yomi Fábíyì akọgun the Spartacus torí ó mọ gbogbo àṣírí yẹn ni ó ṣe ń já pùtàpùtà tẹ́sírí yẹn ó mọ̀ mí dáadáa ó mọ̀ dúpẹ́ lọ́wọ́ Zainab ọmọ lálùbáríkà Amalia Germany wọ́n dúró àwọn lọ́ọ̀yà mi ẹ ṣe SON Babátúndé Ọ̀gálà SON Dàda Owósìkà ẹ ṣe mo rí yín mo kí yín ní Kẹpẹlà ó ṣe àwọn èèyàn dúró tán apàṣẹ gbogbo àwọn èèyàn bíbí Bíọ́lá ó ṣe thank you gbogbo àwọn tó ń ràn ẹ́ lọ́wọ́ ò ní jáwọ́ láéláé má mi kàn ogun láyé ìkan ló máa fọwọ́ mú tó bá fẹ́ gbáyé pẹ̀lú dùnú ó máa ṣe jákujàku. ẹ wo ẹgbà tẹ́nìkan sọ̀rọ̀ Ìyábọ̀ pé Ìyábọ̀ ṣe kí ni mo ní Ìyábọ̀ Òjó product mi ní lè ní kó bàjẹ́ mi fẹ́ kóbìnrin ní problem mi fẹ́ tí Ìyábọ̀ wá dà kò yé mi. kí ló ṣe. tá a bá tiẹ̀ ṣẹ́ra wa ṣé bóyá ká bira wa léèrè ohun tó dùn mí jù lọ́rọ̀ Ìyábọ̀ Òjó ni pé ojúmọ̀ kó ti fi Priscilla àtọmọ ẹ̀yẹn sọ mi rí nígbà tó kéré mo wà nílùú Péjú ó ní ṣọ́ọ̀bù kan nílùú Péjú gbà èmi wá gba CD ta ṣe fún Lagos State so afẹ́ ṣe bí 50 sọ ni wàá lòun lè ṣe mo ṣe rí ni ó dẹ̀ yọ mọ́ mi ní ṣọ́ọ̀bù òun lélẹ̀ mi Ìyábọ̀ Òjó mo dẹ̀ wọlé ó dẹ̀ fa àwọn ọmọ méjèèjì yẹn ṣọ́ mi mo park mọ́tò ó wà lọ ra rap suya táwọn mọ́là máa ń rà ó wà lọ kò máa dé bí almost 2 hours bá pàmò sẹ́ni pé ẹni tó lọ ra suya fún wa ẹja wa lọ làbá bá fi ọmọ mi kan ti àwọn ọmọ yẹn after the 2 hours mo ti wà pẹ̀lú àwọn ọmọ yẹn nínú bẹ̀ n bá wà lọ́ngbà tí màá débẹ̀ àṣebi suya yẹn ṣebi tó yẹ kọ́ lè débẹ̀ tó máa lóun fẹ́ ra suya àwọn èèyàn tó ní so òun ti mọ̀ pé àárẹ̀ àyẹn ló ń gbé wọ́n tó dùn mí ni pé wọ́n wá sọ fún mi pé Ìyábọ̀ Òjó sọ wípé mo sọ pé òun sóògùn owó mo wá ní oògùn owó ẹni yẹn ló sọ fún òun nígbà yẹn which means ròyìn kúmọkùmọ tí mo ṣe pé àwọn mẹ́ta ló ṣoògùn owó ní iṣẹ́ tíátà Lizzy Anjorin Bobrisky Ìyábọ̀ Òjó Lizzy Anjorin gan tí mo tiẹ̀ emphasize lé lórí ọjọ́ tọ́rọ̀ ṣẹlẹ̀ lọ́ọ̀yà méjì ni ọkọ ẹ̀ mú wá Bobrisky ni wọ́n sọ fún òun nígbà yẹn ó lọ sọ pé kọ́mẹ́díà ni bàbá yìí náà ó kàn fi ṣeré èmi kàn fi tèmi mo wá ní káti ẹ̀ wá ní mo sọ bẹ́ẹ̀ o ò lè gbé fóònù pé a pàdé ní patí o endorse ìròyìn kúmọkùmọ
ó ní àbájẹsà àwọn èèyàn ilé máa ń dárúkọ ní má bínú ó ní àyè ìta ni mo wà ń tà ó dẹ̀ gbá ó dẹ̀ endorse òyìn kúmọkúmọ mo dẹ̀ wípé kí ni òyìn kúmọkúmọ it's just a concept to make people laugh. ṣé tí n bá sọ pé Ọbásanjọ́ gun kẹ̀kẹ́ rálì lọ sí Jerusalem sórí òní tí n bá ní bàbá wa ò ní rìsà afẹ́fẹ́ ẹ̀múṣetá níwúrà sórí òní I'm just creativity ni. But who said that has got anything to do with the fight tí Iyabo Ojo fight? Hello ibi tí wọ́n rò gbà nìyẹn obìnrin tó rẹ̀ mọ̀ sọ pé mi fẹ́ máa ń bá yín sọ̀rọ̀ púpọ̀ torí ẹ máa ń gbèsè ra yín lẹ́yìn. mo rántí ọ̀rọ̀ ọ̀gá ọlọ́pàá kan ní Baba Ijesha, I've offended your spirit, you have to forgive me. I don't know Princess so it's not my fan. But mo kàn fẹ́ kó mọ̀ pé tí obìnrin kan bá wà nípò tó ga téyì tó kéré bá wá fẹjọ́ ọkùnrin sùn obìnrin yà kọ́kọ́ rántí tí ọkùnrin ti ṣe fóònù rí. Hello oní kí ló ní ṣe tó bá dá sọ̀rọ̀ níbi ọ̀sẹ̀ máa ń dá sọ̀rọ̀ colleague mi yẹn tó bá gbọ́n ọkàn sí mi wàá gbé fún un Baba Ijesha gbọ́dọ̀ sọ pé ó rí dáàdì mi ò dáa tí máa sọ pé mo sọ bẹ́ẹ̀ nìyẹn kí ló fẹ́ ṣe èmi ń sọ bẹ́ẹ̀ kìíní kan ẹni tí wọ́n fi ìkàlọ̀ tó gbà n tó fẹ́ ṣe wà nú ẹ̀ tẹ́lẹ̀ ni ẹ̀ ń jà fún ẹ lóò tó bá fọ́lọ̀ ọ̀rọ̀ ẹ̀gbọ́n kọ̀ mi ní kó má sọ̀rọ̀ but inú mi dùn pé gbogbo àwọn stories tá à ń gbọ́ lórí lines irọ́ ló pọ̀ jù tó dẹ̀ ń já ẹnìkan rèébù mi ẹnìkan fọwọ́ kàn mí jì ẹnìkan fọ ìjọba gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ torí wọ́n mọ̀ pé irọ́ pọ̀ ní tí n bá sọ nǹkan tójú mi rí ní pàǹtí ẹ̀rọ ọlọ́run á bá ẹ̀ kó ká fi yẹn lẹ̀. nǹkan tẹ́mi kàn fẹ́ sọ lẹ́ẹ̀kan ni pé kò sí irú fídíò tí wọ́n present yẹn kò sí abiyamọ tó. èmi gan tí mo bá wò má jẹ́ ká tanra sórí mi ń parọ́ tẹ́mi gan bá wò tí mi ì bá mọ̀ ń pa ẹ̀ màá sọ pé kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n showbiz ò rí bẹ́ẹ̀ àwọn tẹ́ bá lọ́wọ́ ẹ̀ Linda Nkeji ó ń ṣe ó ń present now tí ò bá ti sí arímájèlé wà náà ní kọ́ ikọ́ san tán májèlé ò san nínú industry wa yìí náà wà nínú ẹ̀ unnecessarily breathing wọ́n kàn máa breathe ẹ̀ tó ò tiẹ̀ lè sọ pé nǹkan báyìí wọ́n gá tún máa bíra ẹ léèrè pé kí ni mo ṣe. Hello àwọn èèyàn mọ princess dáadáa àwọn tó wà ní diaspora wọ́n gbéra wọn lọ síbi gbogbo ibi tó ti gbé ibi tó ti kúrò kí ló dé tó fi kúrò ńbẹ̀ ibi tó bọ́ sí kí ló tó fi kúrò ńbẹ̀ ibi tó ti kúrò kí ló tó fi kúrò ńbẹ̀. I won't say more than that. ẹ jẹ́ kó ṣe debate fún wa I don't mind. You don't mind? tó ẹ bá lè náwó ẹ gbé wá láti ìlú òyìnbó káwájọ jókòó báyìí kó n kẹlẹ́rì tiẹ̀ dúró kémi náà kẹlẹ́rì mi dúró. Judge Justice Taiwo kì í ṣe Father Christmas náà nǹkan tó bá present síwájú ẹ̀ mi ì dá wọn lẹ́bi ó kàn jẹ́ pé ẹ jẹ́ ká ṣe rere láyé wa kí wọ́n ó lè ròyìn wa tá a bá gbogbo tá à ń jà sí i tá à ń pariwo yìí gbogbo ẹnu tá à ń lé bebebe yìí ọjọ́ kan gbogbo ẹ̀ ó dìtàn bọ́ bá wí kú apá babaláwo bí ẹni tí ọgbọ́n fa bàbá mi lólòkè bàbá mi lólòkè ọ̀hún ìjọ tí igbó àtìjú bá dilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ òjò ńlá ó dilẹ̀ lẹ́yìn àgbẹ̀ ayé máa tán àpáta lè koko olóko dá sí olóko rò pé àpáta máa wúlò fóun nígbà tóun wà láyé olóko wà láyé àpáta ò wúlò fún ó kú tán àpáta ò wúlò fún àpáta wà láyé olóko ti kú gbogbo tó bá ń dá sí máa rò lọ́kàn rẹ̀ pé sórí o onílé gíláàsì ni mí nígbà tójú wà lórókún mi ò rèébù ẹ lọ síbi tí mo gbé má folúkò sawmill Ketu ẹ lọ káàkiri ẹ lọ béèrè òun lẹ́nìkan ní Germany ló gbéra tó lọ béèrè gbogbo ẹ̀ ó lọ síbi tóun náà wọ́n ní òun padà lẹ́yìn ẹ̀ kí ló mú Atlanta Bethel Foundation go and google it tó fi back out lẹ́yìn princess ẹ̀bùn gọ́gọ́ léèrè a máa wò mí lórí net báyìí kí ló dé tí Atlanta Bethel Foundation fi back out kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀ Commissioner of Police Lagos State bíbí mo gbà fọlọ́run.